Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ mú information wá láti Kotonu. Gbogbo ẹ̀yin tẹ́ mú information wá láti Kotonu, ẹ jẹ́ ká bẹ̀ yín. Ẹ̀yin tẹ́ mú information wá láti Kotonu. Ṣé bẹ́ẹ̀ náà fẹ́ ràn wá lọ́wọ́ ni? Ṣé bẹ́ẹ̀ náà fẹ́ jàjàǹgbara fún wa ni láti Kotonu? Dẹ̀ jọ̀ọ́ kẹ́ torí Ọlọ́run kẹ́ má wá fi information tí yín ṣàkóbá fún wa. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gan-an? Gbogbo nǹkan tí àwa aggregators tẹ́ mọ̀ pé à ń support Sunday Igboho tá a lè sọ síta tá a sọ pé káwọn èèyàn ṣàfọkàn balẹ̀ gbogbo ẹ̀ lẹ́ lọ ń pè ya Esabod tẹ́ lọ ń fún ní information ya Esabod ti bẹ́ gbogbo ẹ̀ sórí social media. Ṣé ń ṣe wá lóore ni àbẹ́ ń ṣe wá? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣẹ́nu yín ò bò ní tẹ́nu yín ò bá bò ẹ̀ pa fóònù yín nígbà yẹn náà. Ṣé dandan ni kẹ́ máa pè ya Esabod kẹ́ máa tẹ́ bá fẹ́ kílíkì síkírìtì kẹ́ kú kílíkì síkírìtì yẹn síta kákúkú mọ̀ pé fẹ́ líkì síkírìtì ẹnu yín jò. Tẹ́ bá fẹ́ ṣe wá lórí látọ̀hún náà kẹ́ẹ̀dẹ̀ respect ara yín náà. Èwo ni wèrè tó lọ ń pè ya Esabod tó tí ìyá Esabod dẹ̀ tún sọ fún pé òun máa gbé síta still náà ó sì dúró lórí ẹ̀ pé ó dẹ̀ ń rojọ́ lọ ń rojọ́ òṣèjọ́ òṣì lóró yẹn jọ. Ṣé pírẹsidẹ́ǹtì Kútọ́nù ò mọ̀ pé ó yẹ kóun sọ̀rọ̀ nígbà tí Buratai Lai mú lẹ́tà wá ni? Inú làgbà ń fi òye sí náà. Kí ni túmọ̀ gbogbo rádaràda? Ẹ máa pè láti Kútọ́nù ẹ máa pè ya Esabod. Irú òṣìwò lélẹ́yìn náà ṣé ń kó bá wa ni àbẹ́fẹ́ pa wá àbọ̀ ẹlòmíì fẹ́ ṣorí burúkú ni. Wọ́n ní kẹ́ ẹ kíìpù nǹkan secret ẹ fi gbóòlẹ̀ síbi tó wà gbogbo wa náà láti mọ̀ alpha about ibi tó wà yẹn. Wọ́n sì ní prison wọ́n sì ní kinní kan ta ló bẹ̀ yín ṣe kẹ́ máa pè ya Esabod náà ó ní nọ́mbà ya Esabod lọ́wọ́ àbí ìyẹn ló wá ń gùn ẹ̀. I don't know why people doing like this. Ẹ keep nǹkan secret ẹ fi gbowó sílẹ̀ ṣe fẹ́ pa ni ṣé àwọn politician rán yín ṣẹ́ ni? Kí ló ṣẹlẹ̀ gan-an ṣọdọ́ ní kẹ́ fún ya Esabod ní information ni? Gbogbo ẹ̀yin tẹ́ ń pè ní Kútọ́nù ẹ wá o ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe o. Èwo ni wèrè gan-an ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe tẹ́ bá fẹ́ survive ọmọ ọlọ́mọ kẹ́ survive ẹ̀ náà ṣe fẹ́ pa ni? Èwo ni wèrè gan-an èwo ló ṣí gan-an? Ẹ mọ̀ nǹkan mi tẹ̀lé fi dátà yín ṣe ni tẹ́ bá ti mọ̀ pé tẹ́ bá mọ̀ pé ẹjọ́ lẹ wáyé wá rò ẹ fi dátà yín ṣe kan mí náà ẹ ṣòṣì náà. Ṣé dandan ni kò pè ya Esabod ni? Ṣé dandan ni kò pè ni? Mo ti wo fídíò yẹn jàre ẹ má wulẹ̀ send link yẹn sí mi mo ti wò ó àwọn èèyàn ló kàn ń gbá mi ní information látàárọ̀ mi ò fẹ́ click any video mo kàn wá ọmọ mi kọ́kọ́ send ẹ̀ sínú ẹgbẹ́ wo kíní ti ń trendy 200,000 views ìyẹn kọ́ ló kàn mí but ayé ti secret yẹn ti leak nǹkan tá a dẹ̀ ń pè lọ́rọ̀ social media dẹ̀ mọ̀ ya Esabod náà ya Esabod ṣe ikúṣẹ́ yẹn ni woman yìí náà kò ní ràn yín ṣẹ́ pin tó wà lọ́wọ́ ya Esabod mi ìròpó wà lọ́wọ́ ẹnikẹ́ni ya Esabod gbóná ẹ bá wọn tí ya Esabod ń bá ṣiṣẹ́ ni ya Esabod wà pẹ̀lú àwọn politician wọ̀nyí ni ẹ máa bọ́ sórí social media tó tẹ́ ẹ̀ bá rí nǹkan ṣe kẹ́ lọ wá ṣẹ́kúnṣẹ́ jọ òṣì lẹ́ ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń pè láti Kútọ́nù tẹ́ ń fáwọn wrong people ní information ni òṣì lẹ́ ń ṣe òṣì tẹ́ bá fẹ́ support wa kẹ́ support wa tẹ́ bá dẹ̀ mọ̀ pé ní support wa kẹ́ jókòó sílé yín èwo ni wèrè gan gbogbo nǹkan tó wà nínú àwọn aggregators tí wọ́n sọ òun lẹ ti bẹ́ sórí social media ní public yẹn ó yá kí wá ní nǹkan kí wá ní wèrè tó wá ń sọ ńgbà yẹn pé ẹ má sọ̀rọ̀ yìí síta o ẹ má sọ̀rọ̀ yìí síta o tó o bá mọ̀ fún ara ẹ bí irú èèyàn tí ya Esabod jẹ́ ṣé tí ẹ dì ní o mọ̀ ya Esabod ní àbí ìwò lórí búkú tẹ́ ń ṣe gan ọ̀tìgbà tẹ́ bá tó pọmọ ọlọ́mọ lójú yín ṣẹ̀tọ́ máa wálẹ̀ tọ́lá support wa ẹ jẹ́ ká mọ̀ pé support wa tẹ́ bá dẹ̀ support wa ẹ̀ kó sì kúrò lójú ọ̀nà náà ẹ má máa pè ya Esabod ẹ̀ wọ́n máa ṣe orí burúkú ẹni tó pè mí láti Kotonu níjẹta àbí jẹrin tó ní kí gbogbo a shut down program ká máa ṣe normal program wa lọ ṣé mo wá sí orí social media ṣé mo sọ anything ni mo ní láti pa àwọn aggregators bíi tèmi ó yá ẹ dá àwọn ọ̀rọ̀ Sunday Igboho ẹ yẹ ká kúrò lórí mátà yẹn tẹ́ bá fẹ́ ká leak secret sísá ẹ jẹ́ ká mọ̀ náà ẹ sọ fún wa pé ká máa leak secret síta síbẹ̀síbẹ̀ ọwọ́ yín yún yín tẹ́ máa fi kọ́ọ̀lù ya Esabod tẹ́ máa fi sọ gbogbo ẹ̀ fún láìfù lẹ ti wá sọ
láìfù lẹ ti sọ yẹn ó yá ó ti wá dójú ẹ̀ ń sìn. Ó ga o ẹ ṣàfẹ́ pa tẹ bá fẹ́ pa ẹ jẹ́ ká kú mọ̀ ká kú ta yẹn yanjú ẹ̀ ń gbà yẹn tẹ bá fẹ́ pa ẹ jẹ́ ká kú mọ̀ kọ́lọ́ lè pa ẹ̀yin náà ẹ̀yin òṣìkà ẹ̀yin olófòfò ẹ̀yin ẹlẹ́jọ́ rírò tẹ́rin ẹ̀rí nǹkan gidi ṣe láyé yín lẹ́yìn kẹro stupid talk kí ló ẹ forí burúkú náà àwa la mẹjọ ro àbí àwa la mọ síkírìtì sọ lórí social media àbáwa gọ ni tó bá tiẹ̀ jálábọ̀dé lọ jálábọ̀dé inú yàrá ẹ kó ṣe pé kẹ́tì ẹ wọ́n máa lépa wọn ẹ tó bá gbé lọ Germany nǹkan míì lè ṣẹlẹ̀ ta ló rán ẹ níṣẹ́ kó máa pè Yasaborg ṣé Yasaborg náà ní kó máa pè ní Yasaborg sọ fún ẹ pé òun jọ lọ́dẹ Sunday Igboho ni àìfarabalẹ̀ ń dẹ̀yìn kọ́là láàmú o àwọn kọ́là kọ̀ọ̀kan àìfarabalẹ̀ ń dà wọ́n láàmú o kẹ́kẹ́ máa mọ̀ àìfarabalẹ̀ ń dà yín láàmú ta ló sọ pé they can't kill him brother stop saying that abeg. I know say they can't kill him but what they are calling secret is secret now. Ẹ fẹ́ pọmọ lọ́mọ ni kí ló ṣẹlẹ̀? Àwọn tá ń bá sọ̀rọ̀ lórí social media àti bá wọn fans sọ̀rọ̀ pé kán fọkàn balẹ̀ kán má wọ́rì àti mú scope yẹn lẹ̀ everybody gan ti jẹ́ bẹ́ẹ̀ pé ó yá jẹ́ ká kúrò lórí ẹ̀ jẹ́ ká máa kọ̀ máa gbọ́ normal aggregators Yorùbá Nation lọ. Bàbá gan ti sọ pé kó ní kálukú keep moving lórí ọ̀rọ̀ ẹ máa ṣe ti yín lọ normal àwọn safe níbi táwọn wà kò sí problem síbẹ̀síbẹ̀ ẹ máa gbé gbogbo ẹ̀ jáde ó wá mú gbogbo àṣírí yẹn wá rò kalẹ̀ tán yanyan wọ́n fi ṣe ẹni wọ́n fẹjọ́ ṣe ẹni wọ́n fẹjọ́ ṣépè fún ẹni wọ́n ní kó má ríṣẹ́ ẹni àbẹ̀wò orí burúkú gan náà à ń pè nǹkan ní secret ok kóníkálùkù jókòó tiẹ̀ jẹ́jẹ́ àwọn tá à ń ṣe aggregator Yorùbá Nation ẹ ti pè wá a ti mọ̀ already a ti gbọ́ gbogbo nǹkan tó ń lọ bẹ́ẹ̀ láti mọ̀ ṣe ẹ̀rí Koiki kó jáde kó jam talk ni àbí ẹ̀rí àwọn tó ń ṣe aggregator àbí ẹ̀rí Dara talk show kó jáde kó ṣe aggregator ó ṣe wá jẹ́ pé Yasaborg lẹ lọ pè ẹ ti ẹ̀rí èèyàn gidi tó gbádùn kankan pé Yasaborg lẹ lọ ń pè sọ̀rọ̀ tó wà ńlẹ̀ Yasaborg tó yẹ pé ó lè fẹnu ba tiẹ̀ jẹ́ ńsìnsìn kó fẹnu condemn ayé ó ga o na wá o tẹ́ ẹ bá mọ nǹkan tẹ́ ẹ máa ṣe ẹ lọ wáṣẹ́ o na wá fún na o dandan ni kẹ́ ẹ líìkì síkírìtì jáde ní ṣé dandan ni kẹ́ ẹ líìkì síkírìtì jáde ẹnu yín ò ń bò ní wọ́n fi ṣe yín ni yé ẹ̀dẹ̀ gbà mí kẹ́ ẹ̀dẹ̀ fẹ́ sèfù wa ni a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ìgbà náà là ń pray fún Benin pé God go bless Benin Republic God go bless Benin government ṣé Benin government rán ẹ ń ṣe pé kó lọ máa kọlù Yasaborg kó lọ máa léèkì síkírìtì ni ẹ fẹ́ kó bọ́mọ ọlọ́mọ ni ẹ̀dẹ̀ mọ̀rú èèyàn táwọn olórí burúkú àwọn leader Nàìjíríà jẹ́ mọ̀rú èèyàn tán jẹ́ they are a murderer they can kill anybody at any time then the way na blood they came to share their APC na blood they come share ààrẹ ń sọ fún yín ẹ dá ìgbẹ́nu dákẹ́ ṣé dandan ni kò pè Yasaborg wọ́n ṣépè fún ẹ wọ́n fi ṣe ẹ ni kíní kan president Benin gan is Yorùbá kíní kan torí pé wọ́n ti bọ́dà yín ni ta ló rán iṣẹ́ kó sọ yẹn ṣé wọ́n jẹ́ president yín ni jẹ́jẹ́ kí president yín fi inú làgbà ń fọ̀rọ̀ sínú sọ náà ẹ ti wá pè Yasaborg báyìí ẹ ti dojú ẹrù ẹ ti fọ́ kòkò tán yányán àwọn ti bíbáyìí náà ń sìn wọ́n á bẹ̀ sí lọ lane another processing ó yá na wá o ó ga o ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe ó ga tẹ́nu ẹ̀ ò bá bò lọ fi erú gbóná kó lọ fi jó ẹnu o lọ wá kọ́kọ́rọ́ sí o kí ló ṣẹlẹ̀ gan Sunday Igboho rán ẹṣẹ́ ni if you want to survive Sunday Igboho then you keep quiet we send you ṣe na we no sabi talk abẹ́wò ló ṣí part of the woman no be the Yasaborg no be Yasaborg wey are even dey para like this na that idiot wey dey call Yasaborg who send am now e dey mad no be Yasaborg na him dey para like this Yasaborg tó bá ti sọ àṣírí ẹ fẹ́ Yasaborg tí ẹ ti bàjẹ́ ìwọ gan ti mọ̀ yín pé ó ti sọ ó máa ń sọ Yasaborg ò jẹ̀bi o Yasaborg máa ń sọ pé olófòfó lòun òun ò rán iṣẹ́
tó bá ti gbé fún ẹ wo bó ṣe ń gbé òbò àwọn ọmọ ọlọ́mọ síta sí public àwọn ọmọ tó ti ṣe fídíò fún pé bó ṣe rí lélẹ̀ kí làwọn lè ṣe sí ó ń gbé síta báyìí ní láìfù ni ṣé kò ti yẹ kó yé yín ni ẹ jókòó jẹ́jẹ́ ẹ̀yin pípù iná ọ̀hún ẹ jókòó jẹ́jẹ́ ṣé dandan ni kẹ́ ẹ kọ́ọ̀lù ẹ sábọ́ọ̀gì ni ẹ ti pè wá a dẹ̀ ti pè àwọn aggregators èèyàn wa a ti corporate a ti mọ nǹkan tá à ń ṣe èyí wá ni pé kó o wá wò pé last secret yẹn gbọ́dọ̀ leak ni the next thing ni pé kó lọ pe Isaborg kó wá tú gbogbo ẹ̀ka kọ́ lọ́n lè túlé ayé tiẹ̀ náà ká túká kọ́ lọ́n ba tiẹ̀ jẹ́ náà túká àbẹ́wò lórí burúkú náà èwo ló ṣí gan ó dẹ̀ ń sọ ní láìfù yẹn èèyàn sọ fún ẹ pé láìfù ló ń wà ó tún sọ fún pé kó wá play secret yẹn jáde èèyàn dẹ̀ sọ fún ẹ pé ó máa play ẹ̀ jáde kò sí nǹkan tó máa ṣe nìtumọ̀ ẹ̀ yẹn síbẹ̀síbẹ̀ wàá kọ́ ti fún wa keep quiet ó ṣẹ̀ṣin continue ó ṣe ń sọ̀rọ̀ lọ tó bá yẹ kó fẹ́ pa Sunday Igboho ni Ògún máa pa ẹ́ ni o ìwọ tó bá ti ń rò pé ó máa pa Sunday Igboho ọmọ Adéyẹmọ nínú rẹ̀ àkóyọ Ògún máa pa wọ́n tó ń líkì secret ẹ̀ jáde Ògún máa pa ẹ́ ni by God grace Ògún máa pa wọ́n ni kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé ìdáná dey get human feelings ṣé ẹ níbẹ̀rù Ọlọ́run ni kẹ́tì ẹ̀rọ tọmọlà kejì mọ́ ti yín how to save this guy your president keep quiet your president keep quiet just dey do him own they already call all alligators bá ṣe máa ṣe program wọn ká keep moving that's it a dẹ̀ ti pera wa bàbá ò báyìí ló ṣe ń lọ ò báyìí ni mo gbọ́ ò báyìí náà sọ ẹ pa àwọn tó kù ò báyìí ni o you think the next thing to just ìgbà tó níṣẹ́ tó rí nǹkan fọwọ́ ṣe the next thing kan ní ibi ẹnu iṣẹ́ tèmi ni mo wà tí mo ti kúrò ní studio pé ó yá make I come talk wetin dey bother my mind wetin dey happen sef na by force to talk ìgbà tó mọ̀ kó fẹ́ wá rojọ́ wàá ti sọ̀rọ̀ ẹni presenter wàá ti gbé fídíò ara ẹ̀ jáde bá a ṣe ń ṣe wàá ti sọ̀rọ̀ jáde náà adẹ̀kúkú máa mọ̀wọ́ tó sọ́kì iṣẹ́ Isaborg ló máa pè náà ó ti bá ogun ẹ̀ jẹ́ náà ṣé mọ̀ pé àwọn kankan wà tí èèyàn ká máa sọ bí òun ló ń dùn àwọn èèyàn tó fi ń bú wa ní abẹ́ comment ẹ bá ti rẹ́ni tó ń bú wa lábẹ́ comment ẹ ti máa rí pé ẹni yẹn ó fẹ́ síkírìtì kan gbọ́bọ̀ á sọ fún àwa náà ti be careful àti rí bó ṣe ń lọ social media pé àwọn èèyàn ń ṣọ́ wa gbá ni àwọn èèyàn ń ṣọ́ wa ni wọ́n ń ṣọ́rọ̀ ẹnu wa ni ọ̀rọ̀ ẹnu wa náà fi ń take a step náà sì kò sí aggregators tẹ máa rí tó kàn máa jábọ̀ ẹni àmọ́ wọn mọ bí tọ́rọ̀ yẹn ń lọ idiot kan wá wò pé the next thing ni pé nothing will happen to Igbo bẹ́ẹ̀ ni sir amen sir but they need to caution them ṣé dandan ni kó rojọ́ ni wá ṣẹ́kúṣẹ́ náà àwa náà níṣẹ́ tá à ń ṣe bí kò di dandan kó jẹ́ pé aggregators kò máa jókòó tì náà ìwọ náà tó bá ti mọ̀ pé ọwọ́ yún ẹ ò rí nǹkan ṣe lọ wáṣẹ́ náà tó bá níṣẹ́ wá ṣẹ́kúṣẹ́ ọwọ́ ẹ̀ kọ́ lọ́ọ́ fún ẹ níṣẹ́ tó máa ṣe tó fi nílé rojọ́ òṣì mọ́ èwo ló ṣì gan now wọ́n ti ṣíà ẹ̀ pa as in wọ́n ti ṣíà ẹ̀ pa a ti débi tó máa nǹkan tó ti ní 200,000 view ó ti máa dé ó ti débi tó dé nìyẹn ó ti máa débi tó yẹ kó dé nìyẹn ẹ fẹ́ líìkì síkírìtì yẹn jáde náà lẹ ṣe pè ya Isaborg ẹ kú fọ̀rọ̀ lẹ̀ pé ẹ má sọ síta má ṣe kinní kan tó bá yẹ pé ẹ fẹ́ keep ẹ síkírìtì ni right person gbogbo atáṣà aggregators pátápátá lẹ́yìn èèyàn ní nọ́mbà wa kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ lépa ẹ̀mí ẹ̀ náà ṣọ́ ń lò ẹ́ lépa ẹ̀mí ẹ̀ ní Kútọ́nù ni tó fi jẹ́ pé Isaborg lókù tó máa pè ládùúrà aggregators tó kúnlẹ̀ aggregators tó ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation máa tó 50 ó wà rẹ́ni kankan pè ń bẹ̀ Isaborg ní the next person Isaborg sọ fún ẹ pé òun wà nínú ọ̀rọ̀ Yorùbá nation kí ló kan Sunday Igboho àti Isaborg abeg you Mr. Caller stop wùwà bí ẹranko Mr. Caller stop wùwà bí ẹranko this is why I banned call don't call me I don't allow call again because some call na rubbish talk na rubbish call nonsense yẹ lọ wáṣẹ ṣe tẹ́ ẹ̀ bá níṣẹ́ àṣírí aláṣírí ni kẹ́ jókòó síbẹ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.